pẹ̀lú gbogbo owó tó kó jẹ Yahaya Bello ń lọ sí umura o. Nígbà tí àwọn èèyàn gbọ́ irú ẹjọ́ tí wọ́n dá fún Yahaya Bello lọ́sẹ̀ tó kọjá yìí, tí adájọ́ ọ̀hún wí tì ní kí wọ́n fún un ní pásítọ̀tì ẹ̀ kíá nítorí pé ó fẹ́ lọ sí Mẹka lọ ṣe umura. Ẹ̀rí ni ọ̀pọ̀ àwọn tí wọ́n gbọ́ ìdájọ́ bẹ́ẹ̀ rìn, tí àwọn míín sì fèpè bọnu pé yóò ṣòro fún Nàìjíríà láti dàgbàsókè níbì kankan. Àwọn tí wọ́n ń ṣépè yìí ní orílẹ̀-èdè tí wọ́n bá ti ń ṣe báyìí, tí àwọn oníbàjẹ́ ń ga, tí ẹlẹ́ṣẹ̀ ń lọ láì jìyà, tí àwọn aṣèbàjẹ́ ń gbádùn, tí wọ́n sì ń kiri orílẹ̀ ayé pẹ̀lú ìgbéraga ọkàn àti tara. Irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ kì í ní láárí níbì kankan, torí ìlú àwọn aṣèbàjẹ́ ni. Lóòótọ́ ọjọ́ 10 péré ni wọ́n fi fún Yahaya Bello láṣẹ pé kó fi lọ sí umura kó sì padà wá. Àmọ́ àwọn èèyàn ń bínú pé kò yẹ kí ẹni tó wà nírú ipò bẹ́ẹ̀, ní ẹni tó ń jẹ ẹjọ́ lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ráàyè láti jáde ní Nàìjíríà fún ìṣẹ́jú kan. Wọ́n ní kò yẹ kí wọ́n gba béèlì ẹ̀ tẹ́lẹ̀ pàápàá, nítorí ohun tó máa ń fún àwọn ọ̀daràn gbogbo, àwọn aṣèbàjẹ́ gbogbo, pàápàá àwọn tí wọ́n bá ti jẹ́ olóṣèlú lágbára rèé. Wọn yóò ní kò sí ohun tí ilé ẹjọ́ tàbí ìjọba kan yóò fi àwọn ṣe. Irú ọ̀rọ̀ náà ló délẹ̀ yìí o. Yahaya Bello ti rọ́gbọ́n tí yóò fi jáde ní Nàìjíríà. Bóyá ó padà wá tàbí kò padà wá kọ́ ni ìṣòro. Àmọ́ pé ó jáde lásìkò yìí gan-an ni wàhálà àwọn èèyàn, nítorí ohun tó wà níwájú ẹ̀ ju kó máa rìn kiri lọ. Àmọ́ nígbà tó ti ní lérò pé òun lágbára kan níbì kan, kò jọ pé ọ̀ràn tó dá nígbà tó ń ṣèjọba náà jọ ọ́ lójú rárá. Ohun tó jẹ́ kí òmìnira tí wọ́n fún un láti lọ sí umura mú ìbínú dání ni pé lọ́jọ́ tí adájọ́ fún ọkùnrin gómìnà Kogi tẹ́lẹ̀ yìí lómìnira, tó ní kí wọ́n fún un ní pásítọ̀tì ẹ̀ yìí, lọ́jọ́ náà ni ẹlẹ́rìí kan wá, ẹlẹ́rìí tí àwọn EFCC pè, tó wá tó sì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ níwájú adájọ́ yìí bí Yahaya Bello ṣe darí gbogbo owó tó yẹ kó jẹ́ tìjọba ìbílẹ̀ ní Kogi, tó sì darí owó náà sí àwọn báǹkì aládàáni tí wọ́n sì bẹ̀rẹ̀ sí gba owó náà sápò ara wọn. Ọ̀rọ̀ náà ò ní bójúbójú kan nínú rárá. Wọ́n dárúkọ àwọn ìjọba ìbílẹ̀ tí Yahaya Bello taari owó wọn sápò, owó tó sì jágbà lọ́wọ́ àwọn aráàlú bẹ́ẹ̀ láàrin oṣù karùn-ún sí oṣù kejìlá ọdún 2022 lé ní bílíọ̀nù 5 náírà dáadáa. Bẹ́ẹ̀ owó tí wọ́n fẹ́ fi ṣe gbogbo ìlú láǹfààní ni o. Àmọ́ bí wọ́n ti ń gba owó náà lọ́wọ́ ìjọba àpapọ̀, bẹ́ẹ̀ ni wọ́n ń dà á sápò tiwọn. Nílé ẹjọ́ ni wọ́n ti ṣàlàyé yìí tí wọ́n sì sọ gbogbo nǹkan tó ṣe. Wọ́n ṣàlàyé bí àwọn Yahaya Bello ṣe ń lo iléeṣẹ́ aládàáni méjì, Fasab Business Enterprise àti E-Traders, tí wọ́n fi ń jí owó ìjọba ìbílẹ̀ gbogbo ní Kogi kó. Wọ́n jí owó wọn ní Yagba East, wọ́n kó owó wọn ní Yàlà, Ìdá àti Òkéné. Bẹ́ẹ̀ náà ni wọ́n kó owó àwọn ìjọba ìbílẹ̀ Ìbàjí àti Dẹ̀kínà. Àwọn EFCC ló ń bá Yahaya Bello ṣẹjọ́ yìí tí àwọn àṣírí yìí sì ń tú síta. Agbẹjọ́rò wọn, Kẹ́mi Finero San, ló sì mú ẹlẹ́rìí wá. Ẹlẹ́rìí yìí, Olomatene Egboto, jẹ́ òṣìṣẹ́ báǹkì Access níbi táwọn Yahaya Bello ti ń gba owó yìí tí wọ́n sì ń taari ẹ̀ síbi tó bá wù wọ́n, tí kò sì sí tàbí ṣùgbọ́n kan níbẹ̀ ju pé wọ́n jí owó náà kó lọ. Òun ló ń ṣàlàyé bí owó yìí ti ń wọlé àti bó ti ń jáde. Bẹ́ẹ̀ ló sọ gbogbo ẹ̀ kínníkínní pẹ̀lú déètì àti iye owó lọ́jọ́ kọ̀ọ̀kan, ibi tí owó ti ń bá wọlé àti ibi tí owó náà ń gbà lọ síta. Lára àwọn owó yìí náà sì ni EFCC nítorí ẹ̀ bá Yahaya Bello ṣẹjọ́ pé nígbà tó fi ń ṣèjọba Kogi bíi gómìnà, ó ṣe owó tó lé ní 80 bílíọ̀nù náírà mákùmákù, wọ́n jí i kó ni. Bó ti ń rojọ́ yìí, bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn tó wà ní kóòtù ń ṣe hà. Ohun tó sì ṣe yà wọ́n lẹ́nu pé lọ́jọ́ náà gan ni wọ́n fún un láṣẹ pé kó lọ sí Mẹka lọ ṣe umura. Bí ọ̀rọ̀ bá ti dà báyìí, tí wọ́n bá ká olóṣèlú Nàìjíríà mọ́, ohun mẹ́ta náà ni yóò sáré yí kinní náà sí, ohun tí yóò sì fi jà nìyẹn. Tí kò bá sọ pé àwọn olóṣèlú ẹgbẹ́ alátakò ló wà nídìí ẹ̀, yóò ní nítorí pé òun jẹ́ Yorùbá tàbí pé òun jẹ́ Fúlàní tàbí Haúsá tàbí Ìgbò ni àwọn tó ń ṣèjọba ṣe fẹ́ fìyà jẹ òun. Bí méjèèjì yìí kò bá ṣiṣẹ́, yóò yí sí ọ̀rọ̀ ẹ̀sìn. Lára ìṣòro Nàìjíríà gan sì nìyẹn. Tí nǹkan kan bá ti dé, nígbà tí a bá ti mú ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà tàbí ti ẹ̀sìn wọ̀, nǹkan náà yóò bàjẹ́ sí ni. Tí ó bá jẹ́ bí a ti ń pariwo ẹ̀sìn tó nílẹ̀ yìí,
tó bá jẹ́ bí àwọn èèyàn wa ti ń pariwo pé àwọn ń lọ sí umura ló jẹ́ ti Ọlọ́run ni wọ́n ń bá lọ, ǹjẹ́ ó hà dáa kó jẹ́ irú Yàyà tó fẹ́ lọ sí umura yìí ni wọn yóò máa ká ìwà àjẹbánu, olè tààrà, pípa aráàlú lẹ́kún báyìí mọ́ lọ́wọ́? Àwọn òṣèlú ilẹ̀ wa, pàápàá àwọn tí wọ́n wá láti òkè ọya, nígbà tí ẹ bá jọ ń ṣèpàdé kan papọ̀, aago ni wọn yóò máa wo. Tó bá di aago 2 wọn yóò ní àwọn ń lọ kí àyílà, bó bá sì di aago 4 wọn yóò ní àwọn ń lọ kí àlásàrì. Bẹ́ẹ̀ sì wo iwájú wọn yóò dúdú lóòótọ́, àmì pé wọ́n ń kírun yóò wà níbẹ̀ dáadáa. Síbẹ̀ gbogbo orí burúkú tó ń bá mẹ̀kúnnù láyé yìí ni wọ́n ń kó bá àwọn èèyàn wọn nílẹ̀ Haúsá níbẹ̀. Gbogbo ìṣẹ́ àti ìyà tó bá wọn nílẹ̀ Haúsá lónìí tó sì ń kan gbogbo Nàìjíríà tó ń fà wá sẹ́yìn, àwọn olóṣèlú tí wọ́n ń pe ara wọn ní mùsùlùmí yìí náà ni wọ́n ń kó bá wa láti ilẹ̀ Haúsá níbẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti burú débi pé tí adájọ́ tó dájọ́ yìí kò bá dájọ́ pé kó lọ ṣe umura, pẹ̀lú gbogbo aburú tí Yàyà Bello ṣe tí wọ́n sọ yìí, àwọn èèyàn kan náà ni yóò dìde láàrin ìlú tí wọn yóò ní àwọn ń jà fún ìsìláàmù, pé adájọ́ náà ti ṣẹ̀sófin ṣàríà, kódà bí èèyàn bá pààyàn kalẹ̀ tó bá fẹ́ lọ ṣe umura àfi ká jẹ́ kó lọ. Wọn yóò máa sọ̀rọ̀ náà bíi pé wọn kì í mú ọ̀daràn ní Mẹka, bíi pé wọn kì í sọ̀yàn sẹ́wọ̀n níbẹ̀, tàbí kí wọ́n dájọ́ ikú fún ẹni tó bá ṣẹ̀sófin. Ohun tí máa mú kí àwọn adájọ́ ṣọ́ra nígbà tí àwọn òṣèlú bá ti gbé ọ̀rọ̀ ẹ̀sìn tàbí ti ẹlẹ́yàmẹ̀yà wọ inú aburú wọn nìyẹn. Nígbà tó bá sì yẹ kí wọ́n gba ìdájọ́ òdodo, ìbẹ̀rù àti iyèméjì yóò wà fún adájọ́, wọn yóò sì dá ẹjọ́ tí àwọn èèyàn yóò máa torí ẹ̀ ṣe hàhẹ́n. Èyí tí wọ́n dá yìí bí yóò ti rí náà nìyẹn. Kódà bí adájọ́ mọ̀ pé kò yẹ kọkùnrin náà jáde nílùú, ìbẹ̀rù pé àwọn kan yóò dìde ogun sóhun kò ní jẹ́ kó sọ bọ́rọ̀ ti rí àti ohun tó wà lọ́kàn ẹ̀ gan. Ẹni tó ti ní òun fẹ́ lọ gba ìtọ́jú nílùú òyìnbó tẹ́lẹ̀, nígbà tí wọ́n ní kò lè lọ, ó yí sí ọ̀rọ̀ ẹ̀sìn báyìí, ó wá kù ẹni tí yóò ní kó má lọ. Bẹ́ẹ̀ níbi tí ìpalára ti wà nìyí, nígbà tí ẹni tó pa ìlú lẹ́kún bá ń jó tó bá ń yọ̀, báwo ni ìlú náà ṣe fẹ́ rojú? Ṣebí nígbà tí Yàyà Bello jẹ tó ṣẹ́kù ló fẹ́ fi owó lọ sí umura. Àwọn èèyàn tó pa lẹ́kún láti ìdí owó wọn tó kó wà nílé, wọ́n wà nílẹ̀ tí wọn kò lè lọ síbi kankan. Bí òun ti kó owó àwọn èèyàn jẹ yìí tó dà wọ́n sí àdánwò ayérayé pẹ̀lú àwọn ọmọ tiwọn, ohun tí ẹni tó bá débẹ̀ náà yóò tún ṣe nìyẹn. Ó sáàrí pé pẹ̀lú gbogbo ariwo EFCC, Yàyà Bello ń gbádùn kiri ní tiẹ̀ ni. Nígbà tí àwọn tí wọ́n ń ṣe gómìnà bá sì bẹ̀rẹ̀ sí jí àwọn owó báyìí kó, tí wọ́n ń kó tí wọ́n sì ń jẹ ní àjẹgbé, èèlò ló fẹ́ kù nílẹ̀ fáwọn aráàlú tó lè tún ayé wọn ṣe? Ìdí ni pé bí gómìnà ti ń jí owó kó yìí náà ni àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ náà yóò máa jí tiwọn náà kó, ayé a sì máa bàjẹ́ fún gbogbo ará ìpínlẹ̀ wọn. Kì í ṣe ohun tó dáa kí Yàyà Bello jáde lásìkò yìí. Ẹni tó yẹ kí wọ́n fi jófin, tó yẹ kí wọ́n fìyà tó bá tọ́ sí i jẹ́, kí gbogbo aráàlú lè mọ̀ pé ìjọba gidi wà nípò, ìjọba tó fẹ́ rere fún wọn. Nígbà tí ìjọba bá ti lè fi ọwọ́ pa Yàyà Bello lórí, tí àwọn adájọ́ sì ń ràn wọ́n lọ́wọ́ láti fẹ̀yìn pọ́n, kì í ṣe ẹnìkan ni wọ́n ń ṣe níbi o, gbogbo Nàìjíríà ni. Kò sì sí bí àwọn náà pàápàá ṣe lè ṣèjọba tí yóò yanjú, èèwọ̀ ni. Àwọn aráàlú ń wo gbogbo yín o, Ọlọ́run pàápàá sì ń wò yín. Níbi tí ẹ bá sì bá orílẹ̀-èdè Nàìjíríà yìí jẹ́ dé, ojú gbogbo wa ni yóò ṣe. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ pé kí Yàyà Bello lọ ṣe umura yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.